kábíyèsí ọba wa oníbà ẹkùn ibẹ̀ ni orí adé kékeré àti ńlá ni wọ́n wà báyìí tí wọ́n ti ń ṣeré tí wọ́n ń jó ijó oríṣiríṣi àrà lóníranran ní bàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. fún àǹfààní gbogbo ẹ̀yin èèyàn tí ẹ lè ṣe kẹ́màrà fọ́nrán wa àbẹ́ ẹ̀ tí ì ní nǹkan lọ́wọ́ bóyá tọ̀tà ti sọ̀lọ̀ ti gbẹ́sà tọ̀tù Àwórì àbí ti bàtó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹ lọ sí àwọn ilé ìtajà ibi tí wọ́n ti ń ta àwọn kẹ́sẹ̀tì ojúlówó ẹ máa rí ń bẹ̀ tàbí kẹ́ ẹ lọ sílùú Ọ̀tà Ìgànmọ́dé Àfẹlẹ́jà ríra ń bẹ̀. àpótẹ́ ẹ̀dẹ̀ tí ń tọwọ́ bọ̀ tẹ̀ tí ń mówó tẹ̀ fi ń ra gbogbo fọ́nrán wa àpòyìn ò ní gbẹ. olórí ẹ kú ìnáwó o. àwọn ìyá àgbà ọjà àwọn olóyè ọ̀jẹ̀ obìnrin tìlú Ibà àti àwọn ìlú káàkiri tí gbogbo wọn wá láti wá bájàfó ọ̀tọ́rìtì ṣe ọdún ẹ̀rí gbogbo wọn àwọn lẹ́rí tí wọ́n ń kọ orin lóníranran báyìí. kábíyèsí orí adé o mo ṣe kábíyèsí forí adé kábíyèsí ọba wa aláyélúwà ọba Goríọlá Òsénì oníbà ẹkùn akọ́lédọ́yẹ́ ọ̀pẹ́pọ̀lẹ́bà wọ́n ń ṣe poli ìyẹ́kú ilé epo mo kí kábíyèsí o kò lè bàjẹ́ láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè. àwọn lẹ́rí tí orí adé ń jó fún lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ kò fẹ́ kó pẹ́ kábíyèsí ẹ kú palẹ̀mọ́ eégún kábíyèsí náà sì máa ṣeré gbogbo àlejò máa péjú ṣe lágbára Ọlọ́run. orí adé lẹ́rí tó ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń dàrà láàfin ẹ̀yin oníbàtà ó ní ẹlù kó máa ró ń pọnlápọnlá. ẹ̀rí àrà tí orí adé tó fi tún yíṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí. kábíyèsí lè rí i tí wọ́n ń fún orí adé ní owó ọdún arápálámọ níwọ̀n bàtà àbápáyagi lẹ́nu mò ń gbádùn ẹ bẹ́ẹ̀ ló ń filù pé kábíyèsí mẹ́sàn-án mẹ́wàá ló ń pé ọba tó ẹ̀rù ọba ni mo bà. ẹ̀yà orí adé kékeré wọn ní kí ìwọ náà dára tiẹ̀ fún kábíyèsí kábíyèsí ó mọ̀ pé àti ń ṣọdún eégún nílùú Ìbà tọdún èyí tún yàtọ̀. orí adé kékeré lẹ́rí tó ń kí kábíyèsí lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni orin ń lọ ní rẹbutu ní rẹpẹtẹ. lọ́rẹ́ Elédùmarè ẹ jẹ́ kọ́mọdé ó wá. ẹ ń gbọ́ òwe oríṣiríṣi tí arápá tó ń fi ìlú pa
ẹ jẹ́ kọ́mọdé ó wá jòjòló ọmọ kékeré jòjòló àwọn lọ̀rẹ́ Elédùmarè ẹ jẹ́ kọ́mọdé ẹ sún mẹ́yìn fáwọn eégún yìí ẹ jẹ́ kórí adé kékeré orí ibi ṣeré dáadáa ẹ fún un láàyè. Bá ti ju yàálẹ̀ bẹ́ẹ̀ aṣọ yìí fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀rí jẹ́ kán mọ̀. ẹ̀rí bó ṣe ń yí oníbàtà máa pé dìgbòlú tàlú bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tó jẹnu bàbá ẹ̀ lọ dìgbòlú tàlú orí adé ìwọ la fi ṣe ìwọ la fi ṣàgbàlagbà ìwọ la fi ṣe bẹ́ẹ̀nìkan ṣe kọ́ńdú ìwọ kéèké ìlú á máa wá ọba jẹ́ pé mo jẹ́ léegun ni ẹ̀ bá mọ̀ torí ń bá máa dára kábíyèsí lè rí tí wọ́n ń fún orí adé kékeré lówó owó àpò ní bàbá ná ẹ̀jàfún ọtọ́rìtì náà wá ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí pé wọ́n kú ìnáwó ìgbà rúmọlẹ̀ adùkọ̀tún ìgbà rúmọlẹ̀ adùkọ̀sì á pèsè fún yín dáadáa ìlú bá ò ní bàjẹ́ Báṣọ̀run ti ìlú Àgélété akíyín bẹ̀ bákan náà ni ọ̀nàrẹ́bù Tóyìn Sùàráwù ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀ bàbá wa ayé mojúbà ẹ̀kú kalẹ̀ aláàjì wa láti ìlú Ìgbẹ̀dẹ mo kí ẹ̀yin náà ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀. nínú àwọn tó wá bá Jàfú ọtọ́rìtì tó wá bá aṣọdún àwọn lẹ́rí Ìsọgbétọ́ lẹ́rí tó kọ́kọ́ ń jò yìí ẹ̀rí bó ṣe ń dára ẹ̀rí bó ṣe ń yí bíríbírí ara àwọn àrà tá a sọ pé ẹ máa rí lẹ́ni òun lè ti bẹ̀rẹ̀ sí ní wò yìí. ìlú àtàgò Ìsọgbétọ́ lẹ́rí tó ń dún lákọlákọ yìí. ẹ̀sálàwà yìí níbi tí eégún tó ti ń pidán nílùú Ibà ibẹ̀ ni àwọn Ìsọgbétọ́ ni wọ́n ti kọ́kọ́ ń dára wọ́n ń dá àwọn èèyàn lára yá. Ìsọgbétọ́ tó ti ń jó látàárọ̀ òun lè rí tí wọ́n ti ṣí ajá ló yọ nínú ẹ̀ ara àwọn àrà tẹ àtọpẹ́ máa rí lè ní ẹ̀rí ajá ni wọ́n rí nínú Ìsọgbétọ́ ńgbà tó ṣí agọ̀ sókè tó jajó ó ṣí ẹnu agọ̀ lẹ̀ ọmọ ajá labánú rẹ̀ ẹ̀rí Ìsọgbétọ́ tó ti ń jó látàárọ̀ nìyẹn o a tún máa wò ó ńgbò bá tún yá tó bá tún gbéra ńlẹ̀ tó dìde. ẹ̀rí ẹ máa wò ó dáadáa. ẹ̀rí wọ́n tún ti dé mọ́lẹ̀ mọ́ ajá ẹ̀ka tó máa wò ó bóyá ó máa tún gbéra ńlẹ̀ á tún dìde.
yìí Zangbeto ọ̀hún lẹ́rí tó tún ti gbéra ńlẹ̀ tó dìde yìí. rí i pé ìṣẹ̀ṣe làgbà òòṣà ń bẹ bíi ti àtijọ́ eégún ń bẹ bíi tijọ́ òun ni àwa ń sin bàbá bíi tàtijọ́ àwọn tó ń sin bàbá wọn mọ́ra wọn. Zangbeto lẹ́rí tó ń ṣeré lóríṣiríṣi tó ń róòlù tó ń dára lóníranran yìí. Alhaji Salami Báṣọ̀run tìlú Àgélété akíyín ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà ń kalẹ̀ ọ̀nà ibi tó yìn sú àràwọ̀ akíyín. Alhaji Gbẹ̀dẹ akí ẹ̀yìn náà ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. bàbá wa ayé mojúbà mo kí yín ẹkú ìnáwó ẹkú ọdún ẹkú ìyèdún. gbogbo ọmọ bàbá wa ayé mojúbà pápátá la kí gbogbo ọmọ orí adé àkí gbogbo yín àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dúnṣẹ̀mí o pàápàá jùlọ jà fún authority lọ́dúnlọ́dún là á bá lọ́dúnlọ́dún lóṣùlóṣù là á bá lóṣùlóṣù bọ́dún bá dun àárín nǹkan àjọ̀dún ọdọọdún ni láṣogún ọdọọdún nìrókò sọgbọ̀n ọdọọdún làbí ayá sàádọ́ta ọdọọdún lẹ̀ wá wà ọdọọdún ló máa wà lówó lọ́mọ lálàáfíà ara tọmọtọmọ bí ènìyàn àkàrà orí adé ẹ̀tún rí tó ti ń bọ̀ yìí. jàfúfú rẹ̀ ló tọ́kù eégún ẹ̀. ẹ̀gbọ́n ohun tí àwọn ní band boys ń fi lùlù ṣẹlẹ̀ rú àgbo ọ̀gbàrá àgbo àkọ́yí mo rí ẹ̀ ń bẹ̀ ó dúró re. wọ́n ń gun ẹṣin láti ilé bàbá wa ayé mojúbà lọ sí ẹ̀sà níbi tí eégún ti ń pidán jàfúfún rẹ̀ ló wà níwájú authority. bẹ́ẹ̀ ni àwọn eégún akéwì látòrí adédìméjì àti gbogbo àwọn eégún akéwì wọ́n tò tẹ̀lé wọn lẹ́yìn aṣọ tún ti yàtọ̀ àti ń wo dẹ àti ń wò lẹ̀kẹ̀. ayé mi mà ló pọ̀ nínú igbó ọlọ́lọ́dẹ mọ̀ lọ́la nínú igbó jẹ́jẹ́ kẹrẹ mọ̀ fún ìnáwó ẹ̀kọ́ ọ̀dọ́rí tó mọ̀ fún ọ̀dọ́. ẹ̀gbọ́n ohun tí fèrè ń sọ.
bàbá wa ayé mojúbà orí adé kékeré àtòrí adé ńlá àwọn lẹ́rí tí wọ́n gun ẹṣin wa gbò yìí. Bàbá lẹ́rí tó ń kí gbogbo àwọn èèyàn lórí ẹṣin yìí tí bàbá ń ju áǹkì funfun tí wọ́n fi ń kí wọn pé ẹ ṣé ẹ kú àdúrótì. Authority ó fi owó ẹ̀kú ẹ̀rẹ́ ṣin ẹṣin tó wà rà ó kú òní kékeré kì í ṣe ẹyọ kan kì í ṣe méjì mẹ́ta ló dindin. Tá a bá wò ó dáadáa á rí i pé ọdún eégún ó dùn nílùú Ọba dáadáa. Tá a bá ń ṣe báyìí á dùn. Ẹ wo àwọn èèyàn bóòrùn ṣe ń mú tó ń koná lálaalá bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jókòó nínú ẹgbẹ́ àná fẹ́ wàrà tí Jàfó tó fẹ́ dá afẹ́wo idán tí orí adé kìíní àti kejì tí wọ́n fẹ́ pa gbogbo ohun tó fẹ́ ṣẹlẹ̀ la fẹ́ rí. A wà lábẹ́ òòrùn o a sí lábẹ́ òòrùn o a wà lábẹ́ kanopí a sí lábẹ́ kanopí kò kàn wá ibẹ̀ la máa wà tá a máa fi gbogbo ara tí orí adé tó máa dá torí Jàfó la ṣe wá torí bàbá wa ayé mojúbà la ṣe wá gbogbo wọn pápátá ni wọ́n ń sọ bẹ́ẹ̀ rí bí wọ́n yé dúró. Bàbá wo àsìkò yìí tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ rí i pé òòrùn ń mú lálaalá ni. Orí adé fowó ẹ̀kú ẹ̀rẹ́ ṣin alẹ́ ṣin lọ́yẹ́ bàbá Adésínà. Akíkábíyèsí ọba wa láìlúwà ọba Gbàdàbí ìwà síwájú oníkọ̀tún àtẹ̀gbó àtẹ̀tọ́ oníkọ̀tún ti ìlú Ìkọ̀tún akíyín ẹ̀kú àfìdíbalẹ̀ ńbẹ̀ ò kábíyèsí ẹ̀kú àdúrótì. Bákan náà la kí olórí wọn pé wọ́n kú àdúrótì ti Jàfó oníbàṣẹ́ ìbàjẹ́ láṣẹ ọba mi Èdùmàrè. Àwọn ìyàwó Authority àwọn náà ń fi ẹsẹ̀ rajó lórí ìrànràn orí adé lẹ́wọ̀n lẹ́rí tóun náà tó ń fi ẹsẹ̀ rajó ó ti bọ́lẹ̀ lórí ẹṣin ó ti ń jó sáká lọ́wọ́ báyìí. Orí adé kékeré ló máa kọ́kọ́ ṣeré kí ó tó wá kan orí adé ńlá. Mo fẹ́ wo àrà tí orí adé kékeré yìí fẹ́ dá mo dẹ̀ fẹ́ kí gbogbo èèyàn wa kẹ́ ẹ fojú balẹ̀ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ fi wo àrà tó máa dá dáadáa. Ẹ ti mọ ohun tí wọ́n ń pè ní pẹlẹmbẹ ṣé ẹ rí ẹ rí pẹlẹmbẹ wò lénìí. Kì í ṣe pé lọ wò ó wá hàn lọ wo eléyìí wá fún mi èmi fúnra mi mójú mi débẹ̀ mo fojú mi rí dáadáa ni.
lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ àbú òdòdó mo ń bọ̀ kí n wá dúpẹ́ yẹn dáadáa ẹja gbọ́n wọn látẹnu orí adé kékeré. ìkòkò lẹ́bí ṣe é gbọ́dọ̀ fọwọ́ ọ̀tọ́rìtì ìkòkò lẹ́bí ṣe é gbọ́dọ̀ fọwọ́ ọ̀tọ́rìtì bàbá mi ò é gbọ́dọ̀. ìkòkò lẹ́bí ṣe é gbọ́dọ̀ fọwọ́ bàbá mi é gbọ́dọ̀ kú. Ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni ó ní mo sì dára tọmọ. Ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni ó ní mo sì dára tọmọ. Ìgbà ọdún kan ni ìgbà ọdún kan ni authority bàbá máa sọ̀rọ̀ authority dájú mi bàbá mi máa sọ̀rọ̀ dandan ẹ̀nà yìí ló bìrì ọ̀la yìí ló bìrì ọmọ yìí ló dòyìn ìyàwó àlá. Bàbá mi bàbá máa sọ̀rọ̀ dájú mi bàbá mi máa sọ̀rọ̀. mo rí i pé wọ́n ti ọ̀kadà kan wọlé afẹ́wàrà tí wọ́n fẹ́ fi dá orí adé kékeré lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní gbé aṣọ yìí lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ lóríṣiríṣi tó dá orin èní ayídógbiri ọ̀la ayídógbiri ọmọ ní odò ìkáwá lọ́dẹ̀dẹ̀ wa ló ti ṣe ládùúrà lóríṣiríṣi fún Jàfó àti bàbá wa ayémojúbà ẹ̀rí òun ló ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ yìí ẹ̀rí bó ṣe ń lọ. ẹ̀rí bó ṣe ń sọ ẹ̀rí bó ṣe ń yí tí àwọn èèyàn ń pariwo tí wọ́n ń wógè jẹ́ kán rí dáadáa jẹ́ kán mọ̀ eégún authority la pè é eégún Jàfó ẹ̀rí bó ṣe ń sọ jẹ́ kán tún mọ̀ ní kò jẹ́ kán rí dáadáa jẹ́ kán rí dáadáa àti sọ fún yín pé eégún yìí kéré lójú ó tóbi níkùn ẹ̀rí kábíyèsí fúnra wọn gan ti dìde ọlọ́tọ̀ Ògún àwò àbàgán mẹ́gba ẹ fẹ́ eégún yìí láàyè ẹjọ́ oríbi ṣeré ẹ̀sùn mẹ́yìn ẹ fà sẹ́yìn ń bẹ̀ oníbàtà bá mi sọ fún arápá áfíìsù ẹ bá mi lò fún wọn pé ẹ fà sẹ́yìn ń bẹ̀ ẹnìkan yìí ṣọ́ ọmọ ọba kó sún mẹ́gún ẹ fà sẹ́yìn ń bẹ̀ kéyìn àrà kan ló tún fẹ́ẹ́ fi léyìí dá ẹ máa wò ó ẹ̀rí olókìtì ló fi léyìí
ẹ̀rí bí ó ṣe ń jó bó ṣe ń yíṣọ àbúrò òdòdó àkóyí lẹ́rí tí ó ń ná owó fún lọ́wọ́ báyìí pẹ̀lú abọ́ rẹ̀ tìlú ìjẹ́ òdòdó ẹ̀wọ̀n lẹ́rí tí ó ń náwó fún orí adé lọ́wọ́lọ́wọ́ báyìí. Alhaji Rashidi Òdòdó àwọn ni wọ́n ń náwó lọ́wọ́lọ́wọ́ yìí àbúrò àkóyí. ẹ̀rí bó ṣe ń sọ ẹ rí i pé àwọn èèyàn ń ná owó lónìrànràn wọ́n ń ná fún orí adé nígbà tó ń rí eré tó ṣe ẹ rí àrà míì tó tún fi yí eléyìí. kábíyèsí ọlọ́tọ̀ nígbà tí wọ́n rí tó yíyọ ẹ̀rí bàbá ti dúró bàbá gba bọ́ńdú owó bẹ́ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí bí wọ́n ṣe ń jà. ògún àwọ̀ kábíyèsí ọba Josiah Ọlánrewájú ilé Mọ́bádé Àyìnà ọlọ́tọ̀ tìlú Ọ̀tọ̀ Àwórì. béègùn ẹni bá jóore orí ayé àtọ́kù ẹ̀rí àwọn èèyàn lẹ́rí tí wọ́n ń ná owó ńláńlá fún orí adé kékeré tó sì ń ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí. ọba Saheed Fálóhùn Odùsànyà kábíyèsí onídìí ọ̀kẹ́ ti di ọ̀kẹ́ wọn lẹ́rí táwọn náà ń ná owó. bákan náà ni kábíyèsí ọba wa Gbàdàbíù Aṣíwájú Olíkọ̀tún tìlú Ìkọ̀tún àwọn náà lẹ́rí tí àwọn náà ń ná owó. eré tí orí adé kékeré ṣe ó wú àwọn lọ́balọ́ba lórí, gbogbo wọn ni wọ́n gbéra ńlẹ̀ tán dìde tán wá ná owó. mo sábà pé mo rí i pé wọ́n ti ọ̀kadà kan wọlé lẹ́ẹ̀kan. orí adé gbẹṣin wọlé bóyá ó máa wá gàn ọ̀kadà lọ ni ẹ jẹ́ ká wo àrà tó máa fọ̀kadà yìí dá.
ṣé gbogbo yín fọra balẹ̀ ẹ̀ ń fi ojú yín balẹ̀ dáadáa láti rí àrà torí adé tó máa dá lórí ọ̀kadà yìí lórí máṣíìnì. ẹ fà sẹ́yìn dáadáa ẹ jẹ́ káwọn èèyàn rí àrà tí orí adé tó fẹ́ dá. ẹ rí i ó fi aṣọ gbé òkìtì láti orí ọ̀kadà mo ti sọ pé àrà lóríṣiríṣi lẹ máa rí nínú fọ́nrán eléyìí ìyẹn eré torí adé tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. ṣe rí i pé àwọn agbófinró wọn dúró wámúwámú gbogbo ojú agbo làwọn agbófinró ni wọ́n wà tí wọ́n dúró wámúwámú tá a bá rẹ̀ mọ́ tó bá fẹ́ ṣe jágajàga tó fẹ́ ta fèlèfèlè wọn ò ní gbá tiẹ̀ lásán wọ́n sọ sínú Black Maria ni. èrè òun lè rí tí orí adé kékeré dà yẹ já ọ̀rọ̀ lèmi kọ́kọ́ pè é àmọ́ gbà mo wá wò ó dáadáa mo wá rí i pé èrè òun ló dà yìí. àwọn lọ́balọ́ba wọ́n tún dìde wọ́n tún wá ná owó nígbà tí orí adé kékeré tó di èrè. aláàgbà àti ìlú jẹ́ òdòdó gbogbo wọn pápátá ni wọ́n gbéra ńlẹ̀ tí wọ́n wá náwó. àbú òdòdó àkọ́yí àwọn náà wọ́n gbéra ńlẹ̀ wọ́n wá náwó. mo ní mo fẹ́ dúpẹ́ dáadáa lọ́wọ́ àkóyí torí náwó ẹni owó ẹ̀yẹ ìṣúná ni wọ́n àdúpẹ́ lọ́wọ́ wọn gbogbo mímu tí wọ́n fún wa lọ́jọ́ ọ̀hún àdúpẹ́ lọ́wọ́ wọn kò ní bàjẹ́ gbogbo àlejò tí wọ́n ṣe wá ní ibà lọ́jọ́ ọ̀hún àdúpẹ́ lọ́wọ́ yín mo lè pé ọmọ ẹ̀yẹ bàmárèdí tún ni wọ́n ẹ̀yà gbórí gidákọ ọmọ àkóbá àdábá òun tún ni wọ́n àkíyín dáadáa ẹ̀ṣẹ̀ ẹ̀kú àná sí o orí adé kékeré lẹ́yìn ìgbà tó ti ṣeré bàbá wa ayé mojúbà wọ́n ti gé àkàrà òyìnbó fún ti ayẹyẹ ọjọ́ bí wọn àṣeyí ṣàmọ́dún bàbá o ṣọ̀pọ̀ ọdún láyé ní fọdún eléyìí ní fi ṣàṣemọ láṣẹ ọba mi Èdùmàrè. orí adé ńlá òun lè rí tóun náà ti bọ́ sójú agbo báyìí tó ti wá fẹ́ mú eré ẹ̀ ṣe lẹ́wẹ̀lẹ́ kò ní bàjẹ́ á tó gbọ́ fún gbá fún gbè látẹnu òun àti àwọn eégún akéwì tí kálukú wọn máa sọ̀rọ̀ kó tó di pé orí adé ńlá máa wá bẹ̀rẹ̀ sí ní yí aṣọ